TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè Abẹ́fẹ́ Awikonko gbákúngbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde lélẹ́yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe òwe àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́nmọ́gbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awikonko lónídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ ayọ̀ jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàdégbà. Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọgbọ́n kọlọ́lá ẹni tó rí bá gbárùkù tì ní dànkan wò tí bọ́ sí i àìpá lórí bí ẹyẹ gúnugún àtàìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn bẹ́ẹ̀ ni ọ̀fà yélẹ̀ ká mórí ọlọ́lá láwùjọ ọgbọ́n tí wàá ń bẹ nínú erin tí ò wúlò ọgbọ́n lásán ni ìmọ̀ tí ń bẹ nínú ẹfọ̀n tí ò wúlò ó dìmọ̀ bá ń tẹ́ ọgbà máa pọlọgbọ́n la mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé mo gbàdúrà wípé àánú Olódùmarè àánú Ọlọ́run alààyè kò ní fi wálẹ̀ àkú ọdún àkú ìyèdún títí láì lámọ̀ ṣèrántí àfẹ́yìn pínran kàṣà ńlá mọ̀ ṣèrántí àfẹ̀bàṣẹ́ni lálejò títí ayé ńlá mọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń jí wa sáyé tí ń pèsè jíjẹ àti mímu fún wa tí ń dáṣọ ọgbà aṣọ àsìkò bọ̀ wá lọ́rùn tí ọ̀já tọrọ jẹ tá a tọrọ náà tá a tọrọ lò ògo ni forúkọ yín lókè ọ̀run Àkàndá ọ̀rọ̀ Awikonko lórúkọ tèmi àjáwọ̀ àrò ni mi Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ mo tó dé o bí ìṣe mi ṣẹ́ẹ̀rín pé kí ló dé gan kí ló tún ṣẹlẹ̀ Àkàndá ọ̀rọ̀ Awikonko bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú obìnrin tó fìdòwú ṣàkọ́bí ó yẹ kó sọbi tó ti rí bèjì ó yẹ kó sọbi tó bí bèjì sí bákan náà bí n bá ń pé náà ń jó lórí omi irú ẹ̀ ní ká ẹ béèrè lọ́ọ̀ mi ṣé ẹ gbàgbé pé Àkàndá kì í wá ìrà kiri mi he ìrà rárá débi pé wọ́n mọ̀ wá eléyìí tí ọ̀lọ́ máa ń nú kiri ó túmọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti rí mi ẹ rọ́rọ̀ bẹ́ẹ̀ bá ti rí mi ẹ rí n tó nítumọ̀ I've never come out in my life tàbí lọ sórí rédíò nínú ìtàn gbésí ayé mi pé mò ń ṣe iṣẹ́ pèdèpèdè for more than 21 years ago kí n kàn déédéé jáde láti mọ blab tàbí láti mọ sọ̀rọ̀ tí ò ní túmọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ tí ò ní tó tí ò ní kókó tí ò lórí tí ò ní dì rárá o bí ọba nídìí mi ò kí ń jáde lórí ọ̀rọ̀ Stampede Ìbàdàn ni mo jáde sí tàbí kí n sọ wípé lórí ọ̀rọ̀ Oríyọmí HAMZAT àti olórí Naomi ṣé kò ní yà yín lẹ́nu wípé gbójú bá rí ó yẹ kẹ́nu ó wí because àwọn kírísítẹ̀nì a máa sọ̀rọ̀ kan tàbí ká sọ pé àwọn wòlíì a máa sọ̀rọ̀ kan pé àwọn kì í wí nígbà tí Ọlọ́run ọba sọ well àwọn ni wọ́n máa ń gbọ́ kí wọ́n tó sọ pé Ọlọ́run sọ àwọn ni wọ́n máa ń rí kí wọ́n tó sọ wípé Ọlọ́run fi hàn àwọn béèrè tá a béèrè ni pé because lóòótọ́ àti lódodo làwọn wòlíì kan ń bẹ tí wọ́n máa ń ríran ìwọ lè testify èmi lè testify lóòótọ́ làwọn àfáà kan ń bẹ o wọ́n dẹ̀ máa ń wo yanrin o wọ́n sì máa ń rí tí ń ṣẹlẹ̀ sí ọ lóòótọ́ ìwọ lè testify èmi lè testify lóòótọ́ làwọn ọlọ́sàn kan ń bẹ wọ́n á sì máa rí tí ń ṣẹlẹ̀ lóòótọ́ o ìwọ lè testify èmi náà lè testify bí wọ́n bá lè testify èmi lè testify gbogbo ọ̀lànà tí mo sọ yẹn torí pé kò sílẹ̀ tá àti ìdánwò rí kò sílẹ̀ tá àgbìyànjú ẹ̀ kò sílẹ̀ tá àmọ̀ nípa rẹ̀ but lo and behold bí àwọn kan ṣe wà tí wọ́n ń rí bẹ́ẹ̀ làwọn kan wà tí wọ́n ń rí báyìí làwọn kan wà tí ò rí rárá ṣùgbọ́n tán sọ pé àwọn ń rí
bóyá nílànà ti kìrìsìtẹ́nì, nílànà ti Islam àbí nílànà ti ìbílẹ̀, àwọn kan ò rí nǹkan kan, irọ́ ni wọ́n ń papá wọn rí. Because ọ̀pọ̀ ọ̀rọ̀ tó jẹ́ pé Ọlọ́run ò ní dá sí tàbí Ọlọ́run ò lè dá sí ni wọ́n máa ń pe Ọlọ́run sí tàbí tó máa ń sọ pé Ọlọ́run dá sí. Kò sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn stampede tó wáyé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó pera àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ti jáde pé Ọlọ́run fi hàn wọ́n before ìṣẹ̀lẹ̀ yẹn. A woman called me níjẹta wípé ó dẹ̀ kí mi dáadáa, ó wá ní wòlíì lòun o, wòlíì òun sì rèé, Oríyọmí HAMZAT mọ̀ òun, ó tún dárúkọ ẹnìkan náà Lágídìgbò pọ̀ mọ̀ òun dáadáa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ òun ti sọ fún Aláàjì Oríyọmí HAMZAT tẹ́lẹ̀ wípé ìṣẹ̀lẹ̀ kan dẹ̀ ń bọ̀ wájú o, òun dẹ̀ rí kó àwọn ọmọdé tó pọ̀ gan o, so pé kí Aláàjì Oríyọmí HAMZAT ó ṣọ́ra. Wẹ́ nígbà tí ọ̀rọ̀ bá ti bọ́ sórí, oríṣiríṣi ọ̀rọ̀ ni máa ń ṣẹlẹ̀, and again ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kì í gbọ́n ni, í máa ń gọ́ni ni. Ṣùgbọ́n èyí tó yé mi ni pé ẹni tí kò kó ẹyẹ nìkan ló máa lọ, ẹni tí jà òde bá ní pèrè lọ́kùnrin. Yorùbá máa sọ̀rọ̀ kan, mo fẹ́ràn Yorùbá púpọ̀, wọ́n ní ẹkùn bọ́dẹ lójú oorun, bó nígbà ọfọ̀ níyè yóò pòórá mọ̀ níkùnrin. Nígbà tó dẹ̀ ń sùn lọ́wọ́ tó wá tají tọ́rẹ́kùn níwájú tàbí tọ́rẹ́kùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ẹ dákun ṣé yóò mọ̀ pé akákàtìrákà wo arú akàkàtìrákà wo èsè ni, àbí yóò gbé yóò làfẹ́rẹ́ àbí yóò lè gbé, bó nígbà ọfọ̀ níyè yóò pòórá ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ni lójijì. It wasn't expected. Foríyọmí, Naomi ò expect ẹ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ tí yóò gbòmìnira lójú òun lọ́jọ́ náà, tàbí tí yóò fa òun dé ọgbà ẹ̀wọ̀n débi pé wọ́n máa rìmáàndì òun síbẹ̀. Táyé ọmọ wá kí òun kú rọ́jú, táyé ọmọ nàka àbùkù sóhun. Oríyọmí HAMZAT ò rò bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ti ṣe náà ló rò pé tọjọ́ náà ṣe máa rí. Bó ni ti ṣe ká ní káfẹ́ni tí ò ní, ká jẹ káfẹ́ni tí ò rí jẹ, kárẹ́ni ìyá ń jẹ káfẹ́ gbọ̀n ya rẹ̀ dànù. Ntẹ́ everybody mo Oríyọmí HAMZAT mọ́ nìyẹn. Ṣùgbọ́n àwọn méjèèjì ọmọ wípé ojú àmọ́ ọ̀rọ̀ tí yóò sì dá lójú ẹsẹ̀, họ́wù tó máa dá sílẹ̀ ló lè má lọ bọ̀rọ̀ o. A máa fọ gẹ̀nẹ̀tẹ̀ fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ ẹrọ̀fọ̀ pèsè àgbàrá ojú ọ̀nà àbàtà lẹ́lẹ̀ ẹnìní inú oko tàtà tó torí igi. Ìbẹ̀rẹ̀ nǹkan lè dá máa ń mọ̀, kò sẹ́ni tí mò pin ẹ̀. Wọ́n mọ̀ wípé ọmọ ajá ti kú níye tó wà, wọn ò tètè mọ̀ pé gbò ti wọ́kò ń bi tàná, wọn ò rò kò dẹ̀ wá sọ́kàn wọn wípé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rù ẹ̀sìn jẹ, ẹ̀rọ á máa yanjú ra wọn lọ. Àwọn méjèèjì ń gbìyànjú láti tún ìgbé ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe, láti dẹ́rìn pọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ọ̀rọ̀ wá dàbí ẹni tí ń dẹsà òkété tọ́lọ́run Elédùmarè wá ń dẹhò díẹ̀. Ọba tó rò ní tó rànà tó rọ̀la, ọba tó mọ òpin síwájú ìbẹ̀rẹ̀, ọba tó jẹ́ pé ńgbà tí wọ́n ti ń pètò ní ló ti mọ̀ wípé nǹkan báyìí ó sì ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n lọ́run ọba mi ò ní sọ̀kalẹ̀ tàbí kó pariwo látọ̀run pé Oríyọmí má lọ, Naomi má ṣètò, fi wọ́n lẹ̀, jẹ́ kí kálukú sọ̀tà rẹ̀ house lọ́jọ́ ọdún Kérésìmesì. Ẹrú ìbá mọ̀, ẹrú ìbá jókòó ẹ̀ sílẹ̀, wọn bá ti gbìyànjú láti ṣe nǹkan kan, ṣùgbọ́n tí ó ṣe ni kì í gbọ́. Now kí n má fàyín jìnnà púpọ̀ jù, kí àkàwé mi ọmọ pọ̀ ju ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gangan lọ. Oríṣiríṣi èèyàn ló ti jáde tẹ́yìn gangan ti gbọ́, oríṣiríṣi àwọn èèyàn ló ti ṣépè. Oríyọmí, àwọn kan ní bó ṣe yẹ kó rí fún nìyẹn, àwọn kan ní gbàdógójì èrò wájà tá a gbọ́dọ̀ máa sọ. Òye tó yé àwọn nìyẹn. Wọ́n wí bẹ́ẹ̀ fún sí Jésù Kristi ọmọ Màríà, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n sọ ilé tó jù bẹ́ẹ̀ lọ sí i. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ irú ẹ̀ sọ́lọ̀ gan, Ọlọ́run kí ló dé? Èmi ò fẹ́ ro ilé o, ọba mi dá májẹ̀mú ro ilé o, ọ̀sọ́ pé bẹ́ẹ̀ ló sì máa ṣe mí o, ọ̀sọ́ pé ó pa mí lẹ́kún alẹ́ o, ọ̀sọ́ pé ó yà mí lágan. Wọ́n a máa sọ bẹ́ẹ̀ sọ́lọ́run.
à ń bọ̀ sí bọ́sì àwọn èèyàn ẹlẹ́ran ara. And again ní tí a mọ̀ràn Yorùbá sí ni ká fi igi gójú olóore. Kí ló ó tó bẹ́ẹ̀ ní parí ọ̀rẹ́, kí ló ṣe fún mi ní parí oge. Ní tá a mọ̀ràn Yorùbá mọ̀ ni pé bó o bá ṣoore 99 fún wọn tí kan wàá bọ́ sójú ọwọ́, èyí tí ò bọ́ sójú ọwọ́ ni wọ́n máa lù ní hámà, ni wọ́n máa fi polongo rẹ̀ káàkiri, wọ́n á lù yìí ṣèyàn gidi. Wọn ò wá ní sọ wípé o ti ṣoore fáwọn rí o, bó o ti ṣe ń tọ́ da fáwọn rí o, bó o ti dúró ti àwọn rí, bó o ti dáhùn nígbà táwọn pè ọ́ rí, ìgbà tí wọ́n pè ọ́ tọ̀ ráàyè àti píìkọ́ tí wọn ò dẹ̀ láròjinlẹ̀ bóyá ń ṣáàjì fóònù lọ́wọ́, ìgbà náà ni wọ́n mú kì í píìkì kọ́ọ̀lù, kì í gbá aago, bó tiẹ̀ jẹ́ pé brọ́dà mi ò kì í gbá aago, bẹ̀yẹn kọ́ la fẹ́ lọ. Now àwọn wòlíì kan ni wọ́n jáde, wòlíì ìjọ Celestial tí wọ́n ń pè ní Tibetan, á sọ̀rọ̀ nípa ẹ̀, á dẹ̀ sọ̀rọ̀ nípa wòlíì kan náà, wọ́n dárúkọ ara wọn fúnra lára wọn torí mo máa play fídíò nǹkan tí wọ́n sọ. Wòlíì yìí ní Oriyomi HAMZAT àti olórí Naomi ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì, ẹlẹ́ṣẹ̀ wọn wá fi iná ranra wọn pé Oriyomi HAMZAT dàbí ẹni tó gbé petrol dání, Naomi dàbí ẹni tó mú ìṣáná dání, ó ní petrol àti oníṣáná wá pàdé ni wọ́n ṣe nǹkan tó forí bẹ̀yẹn. N tí ní sọ̀rọ̀ o, ẹ jẹ́ n kọ́kọ́ fi fídíò yẹn hàn yín, tá a bá wò ó tán ń wà padà wá láti wá reflect lé lórí, then màá wá play fídíò ti Tibetan. God bless you. ṣùgbọ́n Alhaji Oriyomi HAMZAT Olúwa sọ fún mi pé ó ti ṣiṣẹ́ jẹ́ nínú ọdún 2024 pé torí náà ni ìjìyà náà ṣe débà. Bìrábà náà sì rí bùdá àlékàrà ibà táìlì kàṣà. Ẹ wojú mi dáadáa. Èmi kì í ṣe blogger o. I'm not a blogger. Wòlíì Ọlọ́run alààyè ni mí. Mi ń ṣe blogger o. Mi ń ṣe blogger o. Bá a ṣírí ìràwọ̀ lórúkọ tèmi, mi ń ṣe blogger rárá. And I will never be a blogger. Mi ìdẹ̀kí èmi ò parọ́, èmi ò kì í ṣe lágbájá sọ ìwọ náà bọ̀bẹ̀ kí wọ́n náà sọ bí, èmi kì í bá wọn ṣe bẹ̀yẹn. Olúwa sọ fún mi pé lóòótọ́ lòun rán Alhaji Oriyomi HAMZAT níṣẹ́ tó ṣe, ìyẹn níṣẹ́ tó fi ń ran àwọn ọmọ ènìyàn lọ́wọ́. Ṣùgbọ́n Olúwa sọ wípé Alhaji Oriyomi HAMZAT ó ti kọjá ayé ẹ̀ nínú ọdún. Ẹ láì tí kẹ́ gbọ́ mi ò, torí pé àwọn ìrọ́pọ̀ ẹ máa parọ́ tọra yín jẹ. Nàìjíríà ẹ máa parọ́ tọra yín jẹ, ẹ máa kó bára yín. Ẹ rí àwọn kan bọ́tà ń sìn, wọ́n fi òtítọ́ sílẹ̀, wọ́n ń sọ nǹkan ọ̀tọ̀. Màá sọ ẹ̀ṣẹ̀ tí Alhaji Oriyomi HAMZAT tó ṣe, màá dẹ̀ sọ ohun tí ó jẹ́ tó fà á tí Naomi náà fi dé bá. Àwọn méjèèjì ni wọ́n jọ ṣe àṣìṣe. Ṣé rí nílé ayé yìí a máa ń fẹ́ ṣe kọ́píkọ́pí. Nílé ayé yìí a máa ń fẹ́ ṣe pé ntí lágbájá ṣe mí náà fẹ́ ṣe. Alhaji Oriyomi HAMZAT Olúwa sọ fún mi wípé òun lòun rán níṣẹ́, ó ní ṣùgbọ́n ó ti ṣiṣẹ́ jẹ́ nínú ọdún 2024. Lára iṣẹ́ tó jẹ́ Olúwa ní Alhaji Oriyomi HAMZAT ó ti túṣe òun Ọlọ́run ọba wò. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín nígbà tá a bọ́ tá a ṣe fídíò yẹn, gbogbo yín náà lẹ́ẹ̀ jẹ́ kí Alhaji Oriyomi HAMZAT ẹ̀yin lẹ́ẹ̀ jẹ́ kó mọ̀ títọ́ ọ̀rọ̀ tó sọ. Gbogbo ẹ̀yin tẹ́ kó bá Alhaji Oriyomi HAMZAT ẹ máa rí àkóbá lórúkọ Jésù. Torí wípé arákùnrin yẹn ó ń ṣe iṣẹ́ yẹn bí Ọlọ́run ṣe gbélé lọ́wọ́, ó ń ṣe iṣẹ́ yẹn bí ìdí ẹ̀ tí mo máa ń sọ fún èèyàn pé má gbà kí wọ́n tiẹ̀, má gbà kọ́ tiẹ̀ lu Ọlọ́run. Ọ̀gá wọn lè tiẹ̀ lu ènìyàn, má gbà kọ́ tiẹ̀ lu Ọlọ́run. Àwọn ènìyàn ti Alhaji Oriyomi HAMZAT, wọ́n ti lu Ọlọ́run. Ní ọ̀nà wo ni wọ́n fi ti Alhaji Oriyomi HAMZAT ti Ọlọ́run? Níbi ọ̀rọ̀ àpótí ẹ̀rí tí Alhaji Oriyomi HAMZAT tó tú nínú ọdún yìí. Ẹ lá ojú sí ẹgbò mi dáadáa o. Inú ilé àpótí ẹ̀rí lèmi wà, inú ilé má jẹ̀mú ni mo wà. Nígbà tí ọ̀rọ̀ yẹn bọ́ síta, mo pariwo, mo rí Alhaji Oriyomi HAMZAT. Lóòótọ́ iṣẹ́ tẹ́ ṣe, iṣẹ́ dáadáa níṣẹ́ tẹ́ ṣe, ṣùgbọ́n ẹ ti lọ jẹ́ kí àwọn ènìyàn lọ tì yín,
ẹ ti jẹ́ kó tì yín, ẹ ti jẹ́ kó tì yín lu Ọlọ́run, ẹ̀yin náà tún wá bọ́ta ẹ wá ń gara. Ẹ mọ̀ wípé kò sí ẹni tó tú Ọlọ́run wò tí Ọlọ́run kì í gbà fún àwọn ènìyàn láti tú òun náà wò. Ẹ láì tí ká gbọ́ mi o, torí wípé Nàìjíríà ẹ máa ń tún ara yín jẹ. Nàìjíríà tó máa tán rẹ̀ jẹ, Nàìjíríà tó máa ṣe nǹkan tó ṣe yẹn á dẹ̀ bọ́ sórí social media, á sọ pé òun ò ṣe o, kò sí ìgbàlà ń bẹ̀, kò sí kankan ń bẹ̀. Ẹ jẹ́ kó ní problem kí wọ́n gbé lọ sọ́dọ̀ kíní yẹn, kí kíní yẹn kó yàn lójú, kó yanjú ọ̀rọ̀ rẹ̀ fún, kò ní padà bọ́ sí online kò ní tẹ́lẹ̀ mo rò bóyá kò ní agbára o, mo ti débẹ̀ sí ó lágbára. Kí ló dé tẹ́ tọ́ra yín jẹ? Lọ́jọ́ tí mo ti rí Alhaji Oriyomi HAMZAT, lọ́jọ́ tí mo ti rí tó tú àpótí ẹ̀rí, mo ní yes, máa yí ó ti gbà kí àwọn ènìyàn ti òun lu Ọlọ́run. Wọn ò dẹ̀ kí ti èèyàn lu Ọlọ́run o. Ọlọ́run tí gbogbo wa rí, Ọlọ́run kì í ṣe bí àwọn èèyàn ti ṣe o. Mo jáde ńgbà yẹn, mo ní Alhaji Oriyomi HAMZAT, mo ní Olúwa sọ fún mi pé ti kọjá ààyè yín. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wò mí o, ọ̀pọ̀lọpọ̀ yín ìṣẹ̀lẹ̀ bọ́ sábẹ́ kọ́mẹ̀ntì tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú mi o. Mo sọ Alhaji Oriyomi HAMZAT náà tún bọ́ta, ó ní ẹ̀rí ti gbẹnu sí máìkì, ẹ̀rí ti gbẹnu sí máìkì. Nàìjíríà ṣẹ́rí ìjìyà tí Alhaji Oriyomi HAMZAT ń jẹ lọ́wọ́lọ́wọ́, ìjìyà wípé ó tú iṣẹ́ Ọlọ́run ọba wò ni. Àpótí ẹ̀rí kì í ṣohun tí ènìyàn kọ́ lè tú wò. Ẹ má ṣì mí gbọ́ o, mi ò sọ wípé bí wọ́n ṣe iṣẹ́ yẹn nígbà yẹn wípé kò lẹ́tọ̀. Mo sọ fún Alhaji Oriyomi HAMZAT nígbà yẹn pé tó bá tilẹ̀ jẹ́ pé ẹ fẹ́ tú àpótí ẹ̀rí wò, kò yẹ kẹ́ gbé wá sórí social media. Ṣé wọn ò padà gbé ọ̀rọ̀ tẹ̀yìn náà wá sórí social media kọ́dún yìí tó parí báyìí? Ṣé wọn ò padà tú ẹ̀yìn náà wò kọ́dún yìí tó parí báyìí? Ẹ máa tọ́ra yín jẹ ní Nàìjíríà. Ọlọ́run là ń sọ̀rọ̀ nípa rẹ̀. Kò sí ẹni tó tú Ọlọ́run wò tí Ọlọ́run ò rán àwọn ènìyàn tó máa tú ayé tòun náà wò. Alhaji Oriyomi HAMZAT tó o bá dẹ̀ ṣọ́ra, àwọn owó tí ń wọ́wọ́ o, àwọn owó tí ń wọ́wọ́ lórí kẹ̀sì yẹn. Alhaji Oriyomi HAMZAT àpótí ẹ̀rí tó lọ tú yẹn, òun ló ṣe okùnfà gbogbo wàhálà tó dé báyìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, torí àwọn kan expect pé nkíní yẹn máa débi tó dé. Ṣé sọ tí olórí Naomi? Ṣé rí olórí Naomi? Photocopy làwọn yẹn ti ẹ̀ ṣe. Òun mọ̀ pé ìṣẹ̀dá wọn ò fẹ́ ariwo. Alhaji Oriyomi HAMZAT ìyẹn gbé petrol dání. Olórí ìṣílẹ̀kùn ọlá Naomi ìyẹn gbé ìṣáná dání. Oníṣáná wá pàdé ní petrol, ẹ rí pé ṣé ló bá ṣe gbùlà. Olórí ìṣílẹ̀kùn ọlá Naomi ìyẹn ò ní kò mọ nǹkan, wọn ò mọ nǹkan tó lọ papọ̀ pẹ̀lú ayé wọn. Wọn ò mọ nǹkan tó lọ papọ̀ pẹ̀lú ayé wọn. Tó bá mọ nǹkan tó lọ papọ̀ pẹ̀lú ayé wọn, wọn ò ní máa ṣe ojú. Ẹlẹ́dàá rẹ̀ ò fẹ́ ariwo, òun dẹ̀ ń kẹ́ ń láìkí pẹ́pẹ́rìtì, ó ń láìka ariwo. Ẹlẹ́dàá ò dẹ̀ fẹ́ ariwo. Orí pé wọ́n ti bọ́ta sí, àwọn èèyàn ti bọ́ta, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní parọ́. Wọ́n ti sọ pé ó lo àwọn ọmọ yẹn. Wọ́n máa sọ fún ẹ pé ó lò wọ́n torí pé ò gbọ́ràn. Gbogbo ẹ̀dá tó bá ti gbọ́ràn, àkóbá alákòóbá ló máa ń dìlé lórí. Ẹ káàbọ̀ padà. Àìgbẹnu ọlọ́kùnrin ọmọ ògùn lọ́dọ̀ tiwa. Máàlù yìí sọ̀rọ̀ bí aṣojú Ọlọ́run. Ó sọ̀rọ̀ bí igbákejì Olódùmarè. Wòlíì onírùngbà yẹ́wúkẹ́, ẹni tí ń gbébi gẹ́gẹ́lé òkúta. Wọ́n ní ìyá tí Oriyomi HAMZAT ń jẹ, ó ní tàṣírí àpótí ẹ̀rí tó tú ní gbangba. Tó sọ pé àpótí ẹ̀rí gbẹnu sí máìkì. Àwọn ìbéèrè kan ń bẹ tí mo fẹ́ béèrè ní abẹ yẹn. Àkọ́kọ́, kí làpótí ẹ̀rí? Ìkejì, kí ló special nípa àpótí ẹ̀rí? Ẹ̀kẹta, sápótí ẹ̀rí wọ̀ bọ́ látọ̀run ni? So ní ibi tó ti ń jábọ́ látọ̀run tó dédé já síbì kan tẹ́niyẹn gbé? Ẹ̀kẹrin, kí ló wà spiritual nípa àpótí ẹ̀rí? Má sì mí gbọ́ o, àpótí ẹ̀rí lè wà spiritual
tá a bá di nǹkan agbára nú ẹ̀ fúnra lára wa. To the best of my knowledge, kò sí ọlọ́run ò sọ àpótí ẹ̀rí kankan kalẹ̀ láti bì kankan síbì kankan. Bóun làpótí ẹ̀rí ṣe wá jẹ́ ìdìdí ọlọ́run àbáwálá dì í tá a fi kọ́lọ̀ lọ́rùn. Lóòótọ́ kò yẹ kéèyàn ó tú àṣírí ìkọ̀kọ̀ síta. Mo ọ̀pọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn ń du ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn Kristi, especially àwọn kérúbù àti séráfù àti celestial. But notwithstanding, ẹ jẹ́ á mọ̀ mú nǹkan tí ò jọra wọn mọ́ra wọn. Ó ní Naomi náà ti ṣẹ̀, ó ní kọpíkọpí ni nǹkan nígbàdógóje ẹgbẹ́ mi ń ṣe ń kàṣà ìṣe pé ń lọ́ fà á pé làwọn méjèèjì fi ṣàkóbá fúnra wọn. Ẹ̀ ló sà. Bàbá prọfẹ̀tì torí ẹni bọ́lọ̀ ò bá sọ pé kì í wé, ṣé lóòótọ́ lẹ gbóhùn Ọlọ́run? Ṣé lóòótọ́ lọ́lọ́run bá yín sọ̀rọ̀? Ṣé lóòótọ́ lọ ràn yín? Ẹ ló ti sọ fún pé kẹ́ ẹ sọ fún Oríyọmí tẹ́lẹ̀ pé yóò jẹ̀yà nǹkan tó ṣe. Now ẹ má bínú sá o. To the best of my own understanding, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yóò ní nǹkan kan ṣe pẹ̀lú àpótí whatever. Ẹ má bínú, ọmọ kérúbù ni mí o. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú àpótí ẹ̀rí, sábàbí lásán ni tó wáyé. Ntọ́ dẹ̀ ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀dá tí ò lè ṣẹlẹ̀ sí. Now coming back to kí ni orúkọ ẹ̀? Wòlíì ti bẹ̀ tán. Mo ti mọ prophet yìí ọ̀nà tí gbọ́n ná Àṣàbí Africa, my very good brother ni máa ń interview wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìgbà tí mo ti máa ń wo interview wọn ni mo ti mọ̀ wípé entertainer ni bàbá yìí. I am not sorry to say it because wòlíì ti bẹ̀ tó ní fíṣàn rere láyé. Kì í sọ fíṣàn tó dáa, fíṣàn pé èèyàn kan máa kú, òun ti rí pálàfin máa kú, ńgbà tálàfin ti dàgbà, everybody ti mọ̀ pé tí èèyàn bá ti dàgbà tó certain stage ń tọ̀ ọ́ jáde láyé náà ni. Òun ti rí pé ìyàwó Ọọ̀ni máa lọ, ìyẹn lè wó sàkún ọ̀rọ̀ kí yóò wò pé ọmọ kékeré lọmọ yìí, ara rẹ̀ ò balẹ̀, ara rẹ̀ ò lè balẹ̀, ṣé yóò lè fara balẹ̀, ṣé yóò lè ní sùúrù, Ọọ̀ni wà occupied, Ọọ̀ni wà committed, Ọọ̀ni wà ó lápò oríṣiríṣi appointment, ṣé yóò lè enjoy ẹ̀. Ìyẹn lè calculate pé irú obìnrin bẹ́ẹ̀ lè lọ at any time. Kò sẹ́ni tó lè sọ wípé ìkànnì àwọn olórí Ọọ̀ni nìsín pé yóò lọ bí èèyàn rí fíṣẹ̀ ó lè má wọlé because àwọn olórí tó ní fẹ́ nìsín wọ́n ti gba kádàrá. Ẹni tó máa fẹ́ Ọọ̀ni kì í ṣẹni tó wá ìbálòpọ̀ wá rárá o. Ẹni tí yóò fẹ́ Ọọ̀ni kì í ṣẹni tó fẹ́ mọ wojú ọkọ ẹ̀ lóòrèkóòrè because you can never see ojú Ọọ̀ni lóòrèkóòrè. Kennedy ìdí ni wípé Ilé Ifẹ̀ ní àmú ilẹ̀ Yorùbá. Àlejò tí ń wọlé sọ́dọ̀ Ọọ̀ni lójúmọ́ ojú èyí tí ń wọlé sọ́dọ̀ gómìnà lọ. I can tell you that categorically pé àlejò tí ń wọlé sọ́dọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ojú èyí tí ń wọlé sọ́dọ̀ gọ́fúnà ìpínlẹ̀ lọ. Now aago mélòó náà ní ń sùn, aago mélòó ní ń jí, ìgbà wo ni Ọọ̀ni wá fẹ́ rí gbogbo ìyàwó? Kò ṣeé ṣe. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ. Wòlíì ti bẹ̀ tán, ìgbà tí ó bọ̀rọ̀ jẹ́ tí ó ṣe bí igbákejì Olódùmarè, ó ní Oríyọmí HAMZAT pé òun náà lóun ló kó bá olórí Naomi. Ó wá ní àwọn méjèèjì ti mọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí síwájú ìṣẹ̀lẹ̀. Wòlíì ti bẹ̀ tán ló ní wọ́n fi àwọn ọmọ yẹn dájọ́ ni.
ṣe ń gbọ́rọ̀ òpònú lẹ́nu àgbàlagbà for that matter. ó lóun ti rí vision sórí Yomi tẹ́lẹ̀ wípé wàhálà ń bọ̀ o. wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé wàhálà òun ló dé yìí, ó ní ló dé, ó ní ṣùgbọ́n mi ètò ìtúsì tó ń bọ̀ ẹ ló sà. bẹ́ẹ̀ gbọ́ bí ifá tẹ́ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀ kò sí nǹkan míì tó tún máa dé mọ̀. tí nǹkan bá máa dé sórí Yomi HAMZAT bóyá yóò tún lọ mọ́kà mi, bóyá yóò ra mọ́tò olówó ńlá, bóyá yóò sọ pé káwá bóun sílé tuntun. irú ayọ̀ lámọ̀ gbọ́nu lé àwọn olódodo tí nǹkan ọba tún ṣẹlẹ̀ sí o. bóyá yóò gbàgbéga lẹ́nu iṣẹ́ ẹ̀, bóyá yóò lè ka rédíò míì síbòmíì. so kẹ́ ẹ gbé fíṣàn wèrè, fíṣàn òṣì, fíṣàn ìranù, fíṣàn àtẹnujẹ kẹ́ ẹ gbé sọ síwájú sà. wòlíì ti bẹ̀ tán ni omi ò gbọ́ ẹnu láti sọ o. bàbá yìí ti sọ ọ̀pọ̀lọpọ̀ jargons, but lo and behold ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà máa ń wo nǹkan tí ń sọ wọ́n dẹ̀ gbàgbọ́. àwọn kan rí gan-an gẹ́gẹ́ bí àbúrò Jésù because ó máa ń sọ̀rọ̀ confidently bí ẹni pé òun àtọ́lọ́ ni wọ́n jọ ń ṣètò ilé ayé. ó máa ń sọ̀rọ̀ confidently bí ẹni pé n tó ń sọ yìí ló máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ prediction tibẹ̀ tán ni ò bọ́ sí, àwọn kọ̀ọ̀kan bọ́ sí ti pé gbósí ló ń wò níwájú Aláàfin yìí, Aláàfin ti wàjà. ṣùgbọ́n bàbá mi dàgbà ó dògbó kó tó di pọ́ lọ. bàbá ọ̀sán kú ṣe rí fíṣàn yẹn gbà tí bàbá wà ní 60 tó wà ní 50 káwá gbà ó gbọ́ gbà tí bàbá ti lé ní 80 ẹ̀yìn sọ pé mo rí pósí wájú ẹ̀ bí yẹn bá ti dàgbà dé stage kan ó ti ń súnmọ́ kòtò. ẹjẹ́ á gbọ́rọ̀ lẹ́nu tibẹ̀ tán náà kí n tó káàdì ọ̀rọ̀ mi. God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún, a tún ti dé bí a ṣe ń dé o. gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kàn sí iléeṣẹ́ Godwin. ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. a ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró, gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́. ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra, ó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́, ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù, ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú. èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi. àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive,
ẹ kàn sí wa. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777. Ẹ bá wà l'Amẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tẹ́ ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tẹ́ ẹ bá wà, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. Iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Last Monday, Olúwàfíìmù pé kí n sọ fún àwọn Nàìjíríà ewu tó wà nǹkan ọ̀fẹ́ 2023 pé kí Oríyọmí ṣọ́ra dáadáa, àkóbá ń bọ̀, àkóbá àti àdábàdàn prediction yóò wà bọ̀. Mo ṣèkà fún ọ̀kan láàárọ̀ sí automatically gbogbo ẹ̀ ló yé wọn nǹkan tó ń ṣe. Kò sí nǹkan tó máa fi Naomi ṣe o, Naomi ò sí láìsí pọ́nlé, ó ti lọ́lé o, àṣírí ìlú yìí ó ti lọ́lé. Mo ti tó wá ṣe tọ́pìkì kan tí mo ń prepare lọ́wọ́, where can we get justice, good justice. Ṣé òun gbélé yóò ti ṣẹlẹ̀? Gbogbo ohun yìí ló yé wa, ó yé wa, wọ́n dájọ́ ni ó gbà pàdé ni. Ìrìnà pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. Wọ́n mọ̀ nípa ẹ̀, wọ́n mọ gbogbo bó ṣe ṣẹlẹ̀, owó pẹ̀lú Ọlọ́run ti fi. So Naomi máa kò tiẹ̀ ṣe báwọn náà bímọ, wọ́n bímọ ọ̀hún rọ bí wọ́n mọ bó ṣe rí nǹkan tájẹ ẹja mọ̀ jẹ náà fi mú wọn ọdún fi lọ fún wọn dájọ́ lọ́wọ́ fún wọn gbàjọ́. Ẹni ṣáájú àsìkò lẹ ti kìlọ̀ fún Oríyọmí pé kó ṣọ́ra o, àkóbá ń bọ̀, ṣàkóbá yìí náà ní. Ó ti dé ó dẹ̀ ṣe kòkan tó tún ń bọ̀ torí kò mọ̀ ó ti ń lùsì bí ẹrin yẹn. Oríyọmí HAMZAT ó ti ń lùsì bí ẹrin, ó ti ń lùsì bí ẹrin, ariwo ti pọ̀ ju orí lọ. Ọdún náà ti fẹ́ di onífàájì, ìgbẹ́ yẹn tí wọ́n fi akọ̀ sọ̀rọ̀. Ẹ káàbọ̀ padà. Now ẹ gbọ́ nǹkan tí àbúrò Jésù igbákejì Olódùmarè tó sọ. Ó ní ewu tó wà nínú pé Ọlọ́run sọ fóun, Ọlọ́run bóun sọ̀rọ̀ nípa ewu tó wà nínú nǹkan ọ̀fẹ́. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń jẹ nǹkan ọ̀fẹ́ gan ní UK o, wọ́n ń jẹ nǹkan ọ̀fẹ́ l'Amẹ́ríkà, wọ́n ń jẹ ní Canada, wọ́n ń jẹ láwọn European country kọ̀ọ̀kan, kò dẹ̀ sí ewu ń bẹ̀. Because àwọn chọ́ọ̀chì kan wà tó yẹ pé oṣooṣù ni wọ́n ń pín jẹ fáwọn èèyàn wọn, kò dẹ̀ sí ewu, kò sí ewu kankan ń bẹ̀. Ilé tó jẹ́ pọ̀ ọmọ Nàìjíríà nìkan ni wọ́n wá bàbá, ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ á lọ mọ́ nǹkan kan. Lóòótọ́ Yorùbá máa sọ wípé ẹ̀tù fà ìbọn ní fọ́. N tí Yorùbá ń sọ ń pa rẹ̀ ni pé yàwá ló nǹkan ìlò bí mo ṣe rí ni Yorùbá ń sọ nípa rẹ̀. Ẹni tó rẹ́tù ọ̀fẹ́ tó bẹ̀rẹ̀ sí ní kó sí bọn
tí ò sòdiwọ̀n rẹ̀ ó máa fọ́bọn. ọtí ìfà ilé máa ń pa ni mú ẹgbẹ́ bó ṣe rí ló ṣe mọ́ mí ìwọ́kọ́ lọ́sànwó ẹ̀ ní tí Yorùbá ń sọ nípa ẹ̀ nìyẹn. ìṣe pé bóyá ewu wà nínú nǹkan ọ̀fẹ́. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ rí wọ́n sọ pé àwọn tí bá ń jẹ nílé olówó wọ́n ń jẹ kádàrá wọn ni torí pásìkì wọn ni wọ́n ń lò bí wọ́n ṣe ń jẹ ń bẹ̀ ni ẹni wọ́n sọ pé bẹ́ẹ̀ lómi bá jẹ nílé olóúnjẹ bó bá ti fọwọ́ síbì kan náà ìgbà tẹ́ bá lọ tán wọ́n máa ń domi ìfọwọ́ yẹn wọ́n máa ń làásìkí ẹ̀ wọ́n máa ń lo gbá ẹ̀hàn pé gbogbo tẹ́ẹ̀dà fẹ́ jẹ́ láyé àtẹ́lẹwọ́ wọn ló wà igbádogóje àtẹ́lẹwọ́ ló sì ti fọ̀ sínú omi wọ́n wà lọ lò ó nǹkan oríṣiríṣi. ìgbà kan wà tán ní tíṣù tá a fi máa ń nawọ́ lẹ́yìn oúnjẹ nu ẹnu pé àwọn èèyàn kan máa ń lò ó ẹja lọ jókòó. now bàbá yìí wá ní 2023 Ọlọ́run fi rán àwọn Ọlọ́run sọ fún àwọn pé káwọn sọ fún Oríyọmí HAMZAT pé àkóbá àdábá wọ́n jọ fẹ́ rìnrìn àjò wọ́n ń bọ̀ o ìkan ti dé o Ọlọ́run ní jókòó mí lẹ́yìn again ńgbàtí wòlíì ìran wọn tí ó bọ̀rọ̀ jẹ́ sọ́lọ̀ náà ló fi hàn pé Naomi ò sí láti mọ́lé kò sí lọ́gbà ẹ̀wọ̀n ó nílé ẹ̀ ló wà wọ́n ti mú lọ lé ó ní Naomi ó kó ní tiẹ̀ torí pọ́ mọ̀ọ́mọ̀ fáwọn ọmọ yẹn dájọ́ ni then àwọn tí wọ́n wá ń lọ ságodi tán bá Naomi ńkọ́ bóyá Naomi ti di méjì kọ́ má jẹ́ pé duplicate ẹ̀ ló wà lágodi original gangan ti wà lákúrẹ́ títí ń jàmàlà láwọn wòlíì ìsọnù láwọn ẹntatẹ́nà òfò láwọn olókìkí ìsọnù olókìkí wàhálà. then wọ́n ní àtOríyọmí o àti Naomi o àwọn ọmọ tó kú wọ́n fi wọ́n gbà pàdé ni ìpàdé òwò ni wọ́n wá ń ṣe. orí dídàrú òlókọ méjì. Naomi wá látàkúrẹ́ Oríyọmí wà ń bàdàn Oríyọmí ò rárá àbàdàn bá ṣèpàdé ará àkúrẹ́ náà jọ ń ṣèpàdé Oríyọmí ò ṣèpàdé pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ obìnrin ní bá ṣèpàdé Naomi ò réèyàn bá ṣèpàdé lákúrẹ́ Ìbàdàn ló ti fẹ́ ṣèpàdé so wọ́n wá fi wọ́n gbà pàdé ni. ilé mo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn èèyàn wọ̀nyí ń sọ ní ó yẹ kẹ́dà ó tẹ̀lé but very very unfortunate ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wá ń tẹ̀lé wọn yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa ń wo nǹkan tán bá sọ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa ń gba tán bá sọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí wọn gẹ́gẹ́ bí èèyàn gidi ló jẹ́ mọ̀ wípé èèyàn ní ponú èèyàn ní dèdèrìn kó mọ̀ láwọn olólùfẹ́ tiẹ̀. Àkàndá ọ̀rọ̀ Awikonko ìhà yín ni wọ́n parí ọ̀rọ̀ mi sí wípé gbogbo àwọn ọ̀rọ̀ táwọn wọ̀nyí sọ tí wọ́n pera wọn wòlíì kò sí kankan nú ẹ̀tọ́ jẹ́ òtítọ́. Medicine after death ẹ̀yìn àgbàdo wọ́n ń yín gbá sí ẹ̀yìn ìgbà ni wọ́n ń yín àgbàdo sí. kò sí lè tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí lè tó rí bẹ́ẹ̀ kò sí lè tí yóò sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó wáyé sábàbí ni o onísábàbí bí Ọlọ́run ọba ò sí ọba tó ní àbámọ̀ ní ìkáwọ́ ó wá níwọ̀ àbámọ̀ wọ́n síwájú ọ̀rọ̀ o ẹ̀yìn ní kọ́ wà jẹ́ kọ́rọ̀ máa lọ wájú wọ́n dó sẹ́yìn nílé yẹn ó fi ṣe nǹkan tán ní ó fi wá fi kà àbámọ̀ bọ̀nù bó bá jẹ́ pé Ọlọ́run fi wájú ni a ti sàbámọ̀ ṣáájú ìṣẹ̀lẹ̀ ní tí ó ṣẹlẹ̀ sí wa a ti mọ̀ kò ní ṣẹlẹ̀. So mo nígbàgbọ́ wípé paríparí ọlá ibùdó ògo Ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ yóò parí ọ̀rọ̀ yìí fún tọ̀tún tòsì àtàwọn tó lọ́mọ àtàwọn tó ní program Ọlọ́run yọrí ẹ̀ síbi tó dáa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí
àwọn tó organize wà nínú ìbànújẹ́, àwọn ọlọ́mọ wà nínú ìbànújẹ́. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò tó àwọn méjèèjì nínú, yóò rọ̀ wọ́n lọ́kàn. Ọba tó dákú lọ sí òní padà yóò dákú lọ wọn padà. Káwá padà síbi pé bọ́lọ̀gọba mi bá ń ṣeré àárò pé bí ní ń ṣe. Oríyọmí HAMZAT olórí Naomi, Ọlọ́run bá ṣe dáadáa o tó fi wọn pamọ́ bẹ́ẹ̀ torí àwọn nǹkan kan bẹ́ẹ̀ yìí ò ṣe ta ló mèyí tí ì bá ṣe. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti lọ kí wọn. Wọ́n láwọn ẹgbẹ́ òṣèré orí ìtàgé wọ́n rèé ṣàbẹ̀wò sórí Yọmí ń bẹ̀. Béèrè tí mo kọ́kọ́ béèrè lọ́wọ́ ara mi ni pé ǹjẹ́ wọ́n ti rèé ṣàbẹ̀wò sí bàbá Ìjẹ̀ṣà lọ́gbà ẹ̀wọ̀n ibi tó wà. There is friendship in everything. Oríyọmí HAMZAT ọ̀láyò kò ní pọ̀sìn, kò sẹ́ni tí kì í bá ṣe ní gbogbo agbo amúlùdùn pátápátá, kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan máa ń dàbí eye service lójú tọ̀dọ̀ mi. Níta bá rí gẹ́gẹ́ bí ẹ̀tọ́ ẹja ṣe fáwọn èèyàn tó tọ́ sí. Ṣé wọ́n dìde fún bàbá Ìjẹ̀ṣà? Ẹ̀mí lu wọ́n ti lọ bẹ bàbá Ìjẹ̀ṣà wò láti mọ́lé ibi tó wà, lẹ́wọ̀n ibi tó wà. Ṣé bàbá Ìjẹ̀ṣà ò ní dé mọ́? Tó bá dé tán níbo ni kálukú fojú sí? Ìbéèrè lásán ni o. Ìbéèrè ìsìládé kan ń bí, ìbéèrè ọ̀fàjà. Ẹ má bínú sí mi o. Ẹni tó bá dẹ̀ wù ilẹ̀ lè lọ kí o. Ẹni tó bá wù ilẹ̀ lè yàn láàyò. Ibi tó bá dẹ̀ wù ilẹ̀ lè dórí ẹsẹ̀ yín kọ. Akíyè o pé ẹ kú iṣẹ́ ọmọnìyàn. Ọlọ́run nínú àánú ẹ̀ yóò san fún kálukú wa. Àbọ̀ àfọ̀bùfọ́ níṣẹ́ ọ̀dájú. Akanda ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́. Kò sí ní ti bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe. Ọ̀rọ̀ lè fà mí lásọ ya, ọ̀rọ̀ lè fà mí lẹ́nu ya. N ò ní lóòótọ́ nú kí n gba àwọn ìka ọ̀run lágbára Ọlọ́run. Ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV. Ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Bí ẹ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. Ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjù àṣẹ o. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club, ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide, ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní Akanda ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa.